káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán o, ọ̀dẹ̀ òdì bí etí tẹ́ fi gbọ́ wa bà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ ìdùà. Ẹ ò wá nínú gbésọ̀nù bí ò ṣe bí ọmọ. Ẹ gbọ́ wọ́n ti sọ àwọn ènìyàn mẹ́ta kan fún mi tó jẹ́ pé àwọn ni wọ́n lè borí bàbá Tinubu. Ìṣọ́kì mi o. Ta ló sọ èyí di bíbọ̀? Wọ́n ní Tinubu told of 3 people who can defeat him. Wọ́n ti sọ èèyàn mẹ́ta tó lè borí bàbá Tinubu. Gbogbo ìta ń pariwo wípé Jonani ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ bó ṣe lọ lọ́wọ́lọ́wọ́. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àrònú à ń pariwo wípé àsìkò ti tó láti bọ́ ẹ̀jẹ̀ àgbà ilẹ̀ wa. Bàbá Tinubu wọ́n ti ń gbógun ẹ̀yìn dìde. Tẹ́ ẹ̀ bá dẹ̀ fẹ́ kó gbogbo ẹ̀rìn yìí borí, ẹ tètè pín orílẹ̀-èdè kí gbogbo wa lè lọ sinmi nílùú wa lágbègbè wa. Bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu wọ́n ti ní bàbá, wọ́n ní tẹ́ ẹ bá rìn kẹ́ máa wẹ̀yìn, wọ́n ní tẹ́ ẹ bá ń sáré kẹ́ tún máa wẹ̀ nítorí wípé always watch your back yo. Nítorí gẹ́gẹ́ bí ohun tó jáde sí mi ni pé àwọn olóṣèlú mẹ́ta kan nínú orílẹ̀-èdè yìí ni wọ́n lè borí bàbá Tinubu ní ìdìbò 2027. ìyẹn tí àwọn olóṣèlú yìí bá jáde wọ́n ní àwọn mẹ́ta nínú àwọn olóṣèlú yìí ni wọ́n lè borí bàbá Tinubu ìyẹn nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ta ló sọ èyí di mímọ̀? Ta ló fẹ́ bójú bàbá Tinubu jẹ́? Ta ló sọ fún bàbá Tinubu pé gbogbo gàlégàlé ẹ wọ́n ní kò jẹ́ ju epo ọ̀bọ lọ lóbi bí tọ́ka mọ́. Bẹ́ẹ̀ ni Primate Elijah Ayọ̀délé ni the INRI Evangelical Spiritual Church ó ti sọ ìdí mímọ̀ látàrí message èyí tí ó share fún àwọn ìjọ rẹ̀ wípé ẹ wo ibi ẹ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ ni àlùfáà yìí ìyẹn pásítọ̀ Primate Ayọ̀délé ó ní lóòótọ́ gbogbo wa kàn pariwo pé à ń pariwo ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Goodluck Ebele Jonathan ìpè ó ń bọ̀ fún ìdìbò 2027 láti kojú bàbá Tinubu. Ṣé rí lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí wọ́n ní Ebele ò sí inú ẹ̀ o. Wọ́n kò fi hàn mí pé Ebele ló wà lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Wọ́n ní Ebele ò sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún ìtẹ̀síwájú bàbá yìí ò lè dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà nítorí kíbà ká sọ wípé kò fẹ́ kọ́ tètè lọ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni. Kò dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n borí bàbá Tinubu ní election ìyẹn ìdìbò tó ń bọ̀. Kò yá dárúkọ wọn, kò fẹ́ fẹ̀mí wọn wéwu ni. Ẹ wo Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ jẹ́ ganu sí àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ kí n gbọ́ ọ̀kan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ní ṣe rí wòlíì lásán ẹnu pọ̀ wọ́n ní God don't talk half words. Wọ́n ní tó túmọ̀ sí pé Ọlọ́run kì í sọ̀rọ̀ láàbọ̀. Ṣùgbọ́n Bíbélì ní pé lówelówe lọ̀rọ̀ lọ. Wọ́n lọ́lọ́run kì í sọ̀rọ̀ láàbọ̀ wípé fúdí èyí bó bá ṣe rí ni kò wí láì kìí ṣe fá. Wọ́n ní má fi rí pé bí má fòlòlò fọ̀hún tó bá ṣe rí ni orí o láhàn mi ni bàtà ké. Wọ́n ní kí orí di àlùfáà kó láhàn wọn ni o. Wọ́n ní kí nìdí tó fi jẹ́ pé àlùfáà yìí láì kó máa dààmú bàbá Tinubu. Wọ́n ní kí ló tó fi jẹ́ pé adérọ́pò ló máa ń fẹ́ wá fún bàbá Tinubu. Ṣé ó fi ìrántí ẹ̀ play òṣèlú ni àbí ó fi ìrántí ẹ̀ sì kí ọ àti jẹ àti mu ẹ̀? Ìbéèrè ni o lọ́bì mi tọ́ka mọ́. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ nìkan ní they will say something but they can't never say it in present. Irọ́ àti lè sọ o. Bẹ́ẹ̀ nìkan ni tó bá sọ̀rọ̀ wọn ò ní nà án tán. Àwọn
pásítọ̀ Nàìjíríà yìí ìkọ́ni mo fẹ́ràn arákùnrin yìí o nítorí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti ọ̀wọ́ iná wípé ó máa sọ irú ìṣòro tó ní, ó máa sọ kọ́lọ̀ pọ́blẹ́mù ìṣòro àti nǹkan tó ń pa yín ìdílé yín, ṣùgbọ́n èmi ò tí ì mọ̀ nítorí wọ́n ní he will say everything about you just like TB Joshua is preaching. Wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe ń preach níbi mi tọ́ka mu ọmọ Yorùbá wọ́n sọ pé ibi ẹgbójúlé ọ̀nà ògbàbẹ̀rù gbogbo ẹ̀yin tẹ́ rò pé Jonathan tó ń bọ̀ ẹ̀dẹ̀ má gbàgbé pé ìyàwó Jonathan ìyẹn patient Jonathan ó ti kìyà ọkọ ẹ̀ nílọ̀ pé wá má tẹ̀sùn awọ ẹ̀rín ni o, má sọ pé o gbàgbé kan ní orí síìtì yìí mọ́. Ṣé ká sọ pé ọ̀rọ̀ náà ló ti ń ṣẹbọ̀ díẹ̀díẹ̀ ni, torí ìyàwó ẹ̀ náà ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó má rò pé òun bọ̀ o. Ẹjá tó ka tẹ̀lé sáwọn èèyàn, ẹjá gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ni ẹni tó tún lè borí bàbá Tinubu ajẹni tó jẹ́ pé bóyá ní election 2031 wọ́n ní ṣùgbọ́n 2027 wọ́n ní kọ́ yọ wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, Ọlọ́run ti fi hàn pé pátì méjì ni ó máa darí orílẹ̀-èdè Nàìjíríà yìí láti 2019 general election. Wọ́n ní pátì ọ̀hún náà ju ẹgbẹ́ APC àti ẹgbẹ́ PDP lọ. Wọ́n ní ṣẹlẹ̀ àwọn tó kù house fellowship Holy Communion services. Wọ́n ní ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ tó kù Holy Communion services house fellowship. Wọ́n ní ṣẹlẹ̀ àwọn tó kù house fellowship Holy Communion service lẹ́gbẹ́ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni kọjá kó yé mi ó ní kò sẹ́ni tó mọ̀ láwo débi pé o fẹ́ sọ bọ́ọ̀lù la ṣe máa rí. Ìkànnì bàbá ẹ̀ sọ fún wa, ṣé àwọn àjọ INEC ni wọ́n gbé yín débẹ̀ ni àbí ifá wo lẹ dá tó sọ fún yín wípé àwọn àwòrán-ṣàṣà mẹ́ta kan wà tó lè borí bàbá Tinubu ní ìdìbò 2027. Ẹ̀bẹ̀ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá ń bó kó lọ fáfà, ẹ like, ẹ share, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ wo ẹjẹ́ yí àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation ni o, ọmọ Yorùbá àti ṣetán láti gba òmìnira wa nítorí ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìran ìkan ló ti jáde lé ní àwọn mẹ́ta kan ló lè borí bàbá Tinubu. Wọ́n borí o, wọn ò borí o. Tiwa ni pé ẹ bá wa gba òmìnira wa, ẹ gbàlẹ̀ wa fún wa bàbá Tinubu. Ẹwọ ẹ̀yà mi bàbá mi yẹn bó kó lọ fà á ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ṣu ni atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà ọ́ gbogbo ẹni tó wá láwọn ìdí nǹkan ó máa láwọn ìdí bá. God bless Yorùbá nation, Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa, ó dàbọ̀.